Àsọjèrè ń tiwa o. Àmì o. Ẹ jọ̀ọ́, ṣé mímọ́ rí ilé ọ̀wà mítìnì lẹ́nìí ni? Ó ti fowó ojúwe ránṣẹ́. Ọ̀wà. Ó fi rán ìyá rẹ̀. Ṣẹ̀gílọ́lá, ó tó di kó o débi, a ti ṣe mítìnì. Bọ̀dọ̀ lórí ẹja. Pátí ẹgbẹ́ ta fẹ́ ṣe next week. Wà wọlé nísìn 2 million kó jáde. Àpòpọ̀ ṣiṣẹ́ ọdún ti dé. Agbọ́dọ̀ ra aṣọ kára bàtà ká ṣe gbogbo. Òde àti à ń ṣe kan rí wọn jòdọjà láàfin. Gẹ́gẹ́ bí sẹ́kítẹ́rì kó wọlé lọ́wọ́. Bẹ́ẹ̀ni, èmi ń sẹ́kẹ́ ni. Èmi ó wà ń gbọ́wọ́ rí. 2 million ni ẹbẹ bí mílíọ̀nù méjì. Méjì péré. Èmi wọ́n wá ṣe sí. Àbí mo máa fowó ń pamọ́ sí náà. Èmi ànáwó ẹgbẹ́. Kí mo fẹ́ fowó ẹgbẹ́ ṣe? Èmi mọ̀ lájẹsẹ́kù. Tá a bá wí fọ́gbọ́ lọ́gbọ́ gbọ́. Èyí tá a wí fọ́gbà lọ́gbà gbà. Abẹ́rẹ́ ìkọ̀hún aṣọ kọ̀ǹkọ̀ ìkọ̀hún odò. Ìgbájú ìgbàmú kẹ́ríkẹ́rí bá bòde. Ẹ̀yin méjèèjì ẹ kọjú síra yín ẹ mọ̀ fà á o. Ẹ mọ̀ bára yín fà á. Torí mi èrò owó kó jẹ. Kí ló kówó ẹgbẹ́ fún? Ṣẹ̀gílọ́lá o. Ṣé wọ́n ń sẹ́kítírì ni? Èmi ń sẹ́kẹ̀. Kèé ṣe wọ. Sábà wá kówó ẹgbẹ́ fún mi. Alábọ̀dì ni ọ́. Ẹ ti rọ̀ mí lóye. Ó lórí burúkú eléyìí. Ó lọ kó fún bàbá lápàtà. Ẹni tún kò olórí ló ń gbowó sọ́wọ́ o. Ẹ̀yin lè ń gbowó sọ́wọ́ o. Kèé ṣe Ṣẹ̀gílọ́lá ló ń gbowó sọ́wọ́ o. Èsì papọ̀ sí kí ní ẹ̀wò. Ẹgbẹ́ ìrẹsẹ̀ rí pé òsì náà mi bá wọn. Ẹ máa lọ. Kẹ́mi ọmọ. Ẹjẹ̀ ló pé èèyàn méjì lọ. Ṣẹ̀gílọ́lá máa lọ lé o. Ẹjẹ̀ gbọ́dọ̀ tá sí ẹ lára o. Ọ̀tọ̀. Máa lọ lé o. Ẹ má para yín ẹ̀kan nára yín. Oya. Owó ẹgbẹ́ Ẹ rẹ̀. máa fà á. Owó ẹgbẹ́ rẹ̀. Ẹ fà á kó tó ra wọn. Ọjọ́ mọ̀ kí n fún olówó ọkọ̀. Ṣẹ̀gílọ́lá fún olórí ni. Ẹ̀jẹ̀ wá gbowó ọkọ̀. Ọwọ́ tó fún lówó ọkọ̀. Mọ̀ ṣe yọnu, mọ̀ wulẹ̀ ṣe